Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, subscribe, Face TV was Swoby. Àgbàlagbà. Abalẹ̀ Akim, mo tó bẹ́ẹ̀ olórí oko. Ẹ̀ta, èsèré, Alafin Oyo. Space. Oh yeah. Bẹ́ẹ̀ni kábíyèsí ní odi dandan ó gbọ́dọ̀ dọ́yọ̀ Tìjàní mo lẹ̀ ń lọ fẹ́ lọ direct àwọn kámẹ́rà pọ̀ mí o ẹ̀kọ́ máa wò ó. Àwọn gbọ̀ngàn kábíyèsí ní o gbọ́dọ̀ dọ́yọ̀ ìyẹn láàárọ̀ ńlá o gbọ́dọ̀ rí kábíyèsí ó di dandan Kọ́lá custom ní ẹ bàbá ìprójẹ́tì èlò lè fẹ́ fún wa sí. Tí orúkọ rẹ̀ sì wà nísìn tó sì máa wà títí láéláé fún wọn ní 200,000. Ẹ jẹ́ ká fún wọn ní àtẹ́wọ́ Kọ́lá custom. Ojoja Ibrahim Chatta 1 minute. Sunday down. Wọ́n ní 200,000. Sọ́kẹ́ ẹ̀ lọ. Rárá Kọ́lá nílò lè gbá o. Ṣé kí n sọ yẹn tí mo fẹ́? Bẹ́ẹ̀ni. Lọ́wọ́ Kọ́lá fún 2 million. Ó ti tán. Ẹ máa ti yọ ẹ kí lẹ ṣe báyìí ọwọ́ báyìí ó yà tẹ̀lé wọn.
ẹjọ́ ẹni ẹlẹ́ẹ̀kẹta tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn náà ni sá. wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn sábà kí wọ́n máa bọ̀ ilé àgbẹ̀ mi ò lè rí kí ni àwọn olórí ìwé tó máa ti sọ fún kábíyèsí ọba ní sáyẹn ẹ̀fún kí lè fún ma one plot ẹ ṣe gan máa wá monday ẹ ṣe gan Ibrahim Chatta kábíyèsí gbẹ̀yìn ẹ máa bọ̀ ẹ jọ ní kíákíá àwọn ọjọ́ mùsùlùmí rárá èmi fún west time bíbá Osama Ibrahim. Ibrahim, 1 minute. Ní kíákíá mo fi àkókò ìpè Mr. and Mrs. Ayọ̀ Adépọ̀jù àwọn ní third fourth donation kí wọ́n máa bọ̀ báyìí ẹ bá fún ọ ní àtẹ̀wọ́ bí wọ́n ṣe ń bọ̀ Mr. and Mrs. Ayọ̀ Adépọ̀jù. àwọn Sanyẹ̀rì wọ́n ní lọ sí eru wọn mọ́. ẹni lọlé mọ́. Ayọ̀ Adépọ̀jù àwọn ní CEO Oman City ẹ bá fún ọ ní àtẹ́wọ́ bí wọ́n ṣe ń wọ̀ Mr. and Mrs. Ayọ̀ Adépọ̀jù ẹ fún ọ ní àtẹ́wọ́. MC tọ́tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe ẹ fọkàn yín balẹ̀. You're welcome, sir. Oman City ìyẹn ní ìlú Ìbàdàn bí ohun kébí náà darapọ̀ mọ́dọ̀ yín. Tẹ́ bá ń wá alágbàtà alágbàṣe àbí ambassador mo máa ń ṣe dáadáa sẹ̀ mo ní Fresh FM ẹgbà sà. Èlò ẹ̀fẹ̀ fún sà Oman City ẹ wò mí kẹ́ ṣe mí lànà ẹ bá kú MC ni mí. Ìyàwó mi èmi mú mọ nǹkan tí mò ń ṣe ọmọ mẹ́ta ni mo ní lé sà. Oman ẹ ṣe kan sà. ẹ bá dúpẹ́ lọ́wọ́ olúwa. kábíyèsí o ẹjọ́ ní ẹjọ́ ká ṣe kábíyèsí ẹjọ́ ká fi stéèjì yìí lẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. ẹjọ́ two community ẹjọ́ mo fi àkókò ìwé Emeka money láti Dubai all the way from Dubai Emeka money lálùdí mú rí ẹ òdúró tó òṣùwò. ẹjọ́ I want to see only MC on this stage on this platform làgàtà lọ́jọ́kòó. Only two ladies beside me the rest ẹjọ́ jẹ́ ká lọ jókòó. Emeka money all the way from Dubai you are welcome once again to our midst. ẹjọ́ bá ń fún ní àtẹ́wọ́ bí ó ṣe ń bọ̀. Mọ̀súlù ẹjọ́ ẹ lọ jókòó. Bọ́sẹ̀ Mọ̀súlù báyìí. Bẹ́ẹ̀ni kò sẹ́ni 100 million sọ́dọ̀ kábíyèsí nígbà ìjọba. Emeka tó wọ́n ní inú first donation báyìí èlò rẹ̀ fẹ́ fún wa. Mr. Akin Oyo àwọn olóko báyìí ká yanjú ètò ká bẹ̀rẹ̀ fàájì kí gbogbo ẹ̀ kó tẹ̀síwájú. Akin Oyo
Alafin Oyo, all the way from United States. Latin, Mokie, Kuduro, Nishumo, Nidamo. President or Tapan President. Alafin Oyo, Alafin Oyo, Oya ní kíákíá pẹ̀lú ìlà àti ìlà kí wọ́n máa bọ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí ọba wa Adeyemi Aláàfin Ọ̀yọ́ Lamidi Adeyemi tí kò gbọdọ̀ ṣe ọmọ tí a kò gbọdọ̀ ṣe ọmọ tó kò gbọdọ̀ ṣe kábíyèsí o. Ákẹ́ ọmọ ni wọ́n mọ̀ ẹ̀ àti ìlà sílẹ̀ bàbá àgbàlagbà. Ẹjọ́ lórí sinimá aláṣẹ ọlá ìgbẹ́jọ àwọn náà wà láàrin wa mọ kéyìn ẹjọ lórí sinimá olókìkí òwò tẹ́yìn náà wò wípé bí $100 million àmọ́ mi ni mo kéyìn o ó dúró gan ìyá mi ẹ̀ ní ṣubú ẹ̀ ní dàmí ọkàn yá balẹ̀ lórí sinimá yìí ẹjọ èdè ìfẹ́ fún mi. Wọ́n sọ̀rọ̀ sí yín létí. That's what it's for. FC tẹ̀lé wọn, wọ́n kí wọn lọ́wọ́. Ilá sáyé, bàbá, ẹ̀wà. Asiwaju and Mr. Latin all the way from United States of Dublin and America. NNPC Director Mokiyile Nkose. Ẹjọ́ sinimá olókìkí òru èlò lẹ́fẹ̀ẹ́ fún ọ. On behalf of Mr. Akim, bẹ́ẹ̀ni àkáǹtì ẹjọ́ èmi MC mo ń pariwo látàrí ọ̀ṣẹ́ mílíọ̀nù ẹ̀ṣẹ́ kan. 50,000 kí aláàjì wa akẹ́wọ́gba gbọ́dù láti ìlú Ọ̀yọ́ àwọn ni wọ́n dé tí wọ́n kí wa lọ́wọ́. Èèyàn kan ẹrú Ọlọ́run kan ó ní ká má àdáùsì rárá ká má dàrúkọ òun. Ó ní nínú ọdún yìí òun fún àlẹ́ájì incoming aláàjì Ibrahim Chatta ní múra kan àti owó. Bẹ́ẹ̀ ni ẹ bá fún ọ ní ẹgbẹ́ àtẹ́wọ́ kó nílẹ̀ bí a ṣe ń tẹ̀síwájú. Pé ọ̀nàdébò Bàkó. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.